gẹ́gẹ́ bá ti mọ́ra létí àwọn ìṣẹ̀lẹ̀ àgbáyé, àgàgà àwọn ọjọ́ tí UN ní on the 8th March tàwa ń bẹ̀ yẹn lọ́jọ́ Tuesday tó ń bọ̀, ó ní lọ́jọ́ tí yẹn àsọ́tọ̀ tí wọ́n pè ní ọjọ́ àwọn obìnrin àgbáyé, ọjọ́ àwọn obìnrin àgbáyé, ọjọ́ obìnrin. wọ́n ní láti dáàbò bo ẹ̀tọ́ àwọn obìnrin, láti má yan àwọn obìnrin jẹ ní a fi gbé kalẹ̀. ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí á dùn létí, á rò pọ̀rọ̀ ni wọ́n ń sọ. ṣùgbọ́n àgàwà tá a bá tiẹ̀ mọ Islam, á rò pé ọ̀rọ̀ ni wọ́n ń sọ. báwa tá a bá mọ Islam pé gbogbo ìtànjẹ ni. má yan obìnrin jẹ, fóbìnrin lẹ́tọ́ ẹ̀ lérí ń bì kan tó kún bínú Islam. àwọn tí wọ́n ń sọ pé má yan obìnrin jẹ yìí ní ilẹ̀ France, wọ́n ṣe àpérò kan, ó ti pẹ́ o, àkọlé ẹ̀ náà ni lórí obìnrin. kí wọ́n á ní àpérò náà dúró lé lórí, wọ́n ní kí wọ́n á jíròrò ṣé èèyàn lóbìnrin ní abẹ́ranko, alimariha insanu amu ayawanu, ṣé èèyàn ní abẹ́ranko. àpérò wọn nù. àwọn jẹ́ ń sọ pé ẹ̀fọ́bìn lẹ́tọ́ ẹ̀ yìí o, wọ́n lọ wá bọ̀, wọ́n padà kọ́míníkà ní pé èèyàn ni, ṣùgbọ́n a dá láti wá ṣe bọ̀ ìfọ́kùnrin, a dá láti wá ṣe bọ̀ ìfọ́kùnrin. ẹ̀rí lọ́dọ̀ àwa mùsùlùmí kò rí bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu ó ní innama nisa shaqaiqu rijal. Ànábì ní obìnrin ẹ̀yin mùsùlùmí ẹ rí gẹ́gẹ́ bí igbákejì yín nínú ètò gbogbo ìlànà ìgbésí ayé. ẹ̀rí innama nisa shaqaiqu rijal, kìí ṣe bọ̀yí lẹ́fì rí gbogbo quality tí ọkùn lè ní nínú ẹ̀sìn wa lómi lè ní. níjọ́ tí àwọn obìnrin tí wọ́n rán èèyàn lọ bá Ànábì Muhammad sallallahu pé ìròjì sí Ọlọ́run, àwọn ọkùnrin wọ́n láǹfààní tó pọ̀ táwọn ò ní, wọ́n mọ̀ tẹ̀lé káàkiri, àwọn olè máa tẹ̀lé káàkiri, àwa wà nílé tàbí mójútó àwọn ọmọ. ìgbà míì bẹ wọ́n tún bẹ lọ sójú ogun, díẹ̀ nu wa ní lọ. ṣé àwọn ọkùnrin ò ti wá lọ́lá jù wá lọ báyìí? Ọlọ́run fi sọ Quran chapter 33 verse 35 tọ́lọ̀ wá ka quality mẹ́wàá fọ́kùnrin àtòbìnrin, innamal muslimun wal muslimat wal mu'minun wal mu'minat, quality mẹ́wàá. kò sí nǹkan kan bẹ́ẹ̀ yìí sí làwọn náà rí. bá a ṣe rí olùgbọ́lọ́ba gbọ́, bá a ṣe rí mùsùlùmí inú àwọn ọkùnrin láàrin inú àwọn obìnrin, bá a rí olùgbọ́lọ́ba gbọ́ inú àwọn ọkùnrin lẹ́nu àwọn obìnrin, bá a gbọ́ olùpayọ̀ ọlọ́nkà ọjẹ́ quality mẹ́wàá. inú suratu Tawbah Quran chapter 9 aya 71 ọlọ́ni wal-mu'minuna wal-mu'minat, àti olùgbọ́lọ́ba gbọ́dọ̀kùnrin àti olóbìnrin ba'duhum awliya ba'd, ọlọ́ni ọ̀rẹ́ ayò apákanìyàn alájọsìn ni wọ́n. ya'muru bil ma'ruf, ẹ máa rí àwọn ọkùnrin wọ́n máa pàṣẹ dáadáa, ẹ máa rí àwọn obìnrin wọ́n máa pàṣẹ dáadáa. wa yanhawna 'anil munkar, ẹ máa rí táwọn ọkùnrin wọ́n máa kọ̀ bàjẹ́, ẹ máa rí táwọn obìnrin náà tí wọ́n máa kọ̀ bàjẹ́. gbogbo ọ̀rọ̀ tó fi ròyìn wọn nu ó tún ní wa yuqimuna salat wa yutuna zakat, ẹ máa rí inú àwọn ọkùnrin tí wọ́n ń kírun, ẹ máa rí inú àpẹtẹ ń kírun. bẹ́ẹ̀ náà yọ sàká lọ́kùnrin lóbìn wa yu'tuna Allaha wa rasulahu, bẹ́ẹ̀ lẹ́ máa rí àwọn ọkùnrin tí wọ́n gbọ́ sọ́lọ́run lẹ́nu, tí wọ́n gbọ́ sọ́lọ́run bí lẹ́nu, bẹ́ẹ̀ lẹ́ máa rí àwọn obìnrin tí wọ́n gbọ́ sọ́lọ́run lẹ́nu, tí wọ́n gbọ́ sọ́lọ́run bí lẹ́nu. sallallahu alaihi wasallam bọ́lọ́ sí ròyìn wọn lọ́nu. Ọlọ́run lẹ́bù ọkùnrin àtobìnrin súnmọ́ra wọn nínú àwọn dáadáa àwọn oore. ibi á ti yàtọ̀ ní àdámọ́ khususiyya, ẹ̀yin ọkùnrin ìta àdámẹ́yìn rẹ̀, ẹ̀yin obìnrin ìta àdámẹ́yìn rẹ̀.
níbi láti rí yàtọ̀ nù torí díẹ̀ ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún àwọn obìnrin ni Islam fún alẹ́ tó pọ̀ inú ẹ̀tọ́ tí Islam fóbìnrin káàkiri tó bá jóbìnrin mùsùlùmí ò ní kó bóra kọ́mọ sírálẹ̀ ẹ̀tọ́ ni láyà hijab ní Suratul Nur àyà 31 31 àyà 60 Suratul Ahzab Quran chapter 33 ni àyà 53 àyà 33 àyà 59 ẹ mọ̀ rí bẹ́ẹ̀ tọ́lọ́ tí ń pàṣẹ ìjáàbù ìwà rẹ̀ láwọn ìwà gbógun ti lé ní jáàbù táwọn ọmọ wá sí lọ yìí láwọn àdúgbò kan lè kó yìí nínú ẹ̀ ní eré àbọ̀tàmàsí ẹ̀ àti lérí àkọ́kà tí àwọn ọmọ fẹ́ wọlé fún exam tẹ́nìkan lọ yóò jáàbù kẹtù wo bí tí ẹ̀tàn náà dé kan lọ tó gbọ́n fẹ́ ṣe exam kí ló wà lára ìjáàbù tọkọlù àkàyè ń bẹ àbí ẹ̀tanú àgbà tí wọ́n sọ dáríwó tó gbọ́n pẹ̀ wọn lọ́ọ́yà wọ́n ń pè sáwọn àfá bò láwọ́ ń lọ àwọn tí wọ́n rìn òhò gbógun ti wọ́n àwọn tí wọ́n ń bóra tí wọ́n fẹ́ pé ọmọlúwàbí lọ́wọ́ di ogun ètò jẹ́ burú jù wọ́n ní àwọn security ní ẹkọ́ dá wà lálẹ́ àwọn ní ẹkọ́ dá wà lálẹ́ àwọn tí ẹ̀tẹ̀ mújú tó exam gan kọ́ ní wàhálà ò lè wọ jábù wọ́ bí o ọlọ́pọ̀ ni àwọn tí ó sì pẹ́ sin òye wọn lọ títí kí a ní ayọ́ ó forí tó ń bolo lọ sí exam gbọ́ àwọn tí wọ́n ṣe kódà ń bẹ́nu wọn tí ò rẹ̀ exam sí tó dàbí ń sọ fún àwọn ìjọba àpapọ̀ ní ìjọba state ní ọ̀rọ̀ jáàbù yìí kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lé lórí ó ṣe pàtàkì gan bí ìgbà fẹ́ dà lóru ni gbogbo ayé náà ti ń lò já gbogbo ayé kó dé Amẹ́ríkà wọ́n ń lò lọ́n kó dé Britain wọ́n ń lò lọ́n even in public school public places ibi àwọn ọlọ́pàá Amẹ́ríkà ọlọ́pàá Britain wọ́n ń lò já jẹ́jọ́ obìnrin kí ló bó ló sọ wá lé bẹ́ẹ̀ ń lu wáyé tẹ́wàjẹ̀ wá fẹ́ rí káwá kóra ẹ̀sìn abẹ́lọ́ ọba àdìkọ́lá gbogbo ọjà fẹ́ dà lú ìrú ọlọ́mọ fún wọn ṣe o ìtẹ́ fẹ́ dá wàhálà ọlọ́mọ fún wọn ṣe o àwọn abẹ́lọ́ ọba fún ìjọba wa mọ́sábà ní wà pẹ̀lú wọn ìjọba àpapọ̀ ní wà pẹ̀lú ìjọba sí ìjọba abílẹ̀ bá ní wà pẹ̀lú wọn wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn afá wa ọlọ́mọba ní wà pẹ̀lú wọn jẹ́sì lọ bọ́ọ̀lù bá ní kẹ́bá ní gẹ̀ wọ́n gbogbo àwọn òbí wa pátá jẹ́sì lọ bọ́ọ̀lù bá ní kẹ́bá ní gẹ̀ wọ́n àti àwọn sẹ́kù bá ń lọ rẹ̀ mí wọn àwọn náà sẹ́kù àdó mọ́sá ìsànú wa ó dáhùn fẹ́ lọ́dọ̀ lórí mọ́sá sí wọn Rabbana atina fid dunya hasanatan وفي الآخرة حسنة وقنا النار اللهم لا تدع مقامنا هذا ذنب إلا غفرته ولا هم إلا كشفته ولا قدر إلا نفسته ولا عيب إلا سترته ولا فساد إلا ضربته ولا قبلته اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه ونبعد بعد اجتنابه اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي مولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يسر امورنا كلها فإن تيسير المرء يسير اللهم اسقنا جميعا واسل حكامنا وولاة امورنا اللهم اسل علماءنا واغنياء فقراءنا ورجالنا ونساءنا وشبابنا وضياتنا اللهم اسقنا جميعا رب العالمين ربنا ابق علينا صبرا وثبت اكرمة الكافرين اللهم اعز الاسلام المسلمين واذل المشركين ودمر اعداءنا اعداءك دينك يا رب العالمين اللهم صل على محمد كما صليت على ابن ابراهيم وبارك على محمد كما باركت على انك مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام الحمد لله.